ìgbà tẹ́ máa ń gbé oúnjẹ wá ní tẹlifíṣàn. Ní Adekonet ní ìrètí ọjọ́ yìí. Ṣé yẹmi nítorí orílẹ̀-èdè wa ni àwọn tàdé ìjọ wà bẹ́ẹ̀ àwọn ọlọ́run ti pé àwọn kan sọ́dọ̀ ọmọ oríjì wọn àwọn kan lọ́rẹ̀ ìwà láìjọ ṣe ọjọ́ òní tẹ́kọ̀ọ́ wọ́n lè rò pé àwọn ọmọ general election kan níbo ni ẹ kò ṣe ìkọ̀ọ̀dé owó ọ̀rìṣà wáyà senator mẹ́tẹ̀ẹ̀ta àwọn alàgbà náà 24 House of Rep àbí 21 àní àwọn méjì ló wọ́n jẹ́ ìgbàdo fẹ́ di ẹ̀jẹ̀ ìyá ọ̀nà ìlú